ẹjọ́ kí ni ìtumọ̀ Jamiu, kí ni Yorùbá Jamiu? Alákòójọ tí máa ń kó nǹkan jọ. Nǹkan láti sórí rẹ̀ àmú alájọ. irọ́ now so n tó ṣẹlẹ̀ ní ẹ má bínú ẹ̀mí máa sọ̀kalẹ̀ ń sìn mò ń ṣàlàyé fún brọ́dà mi ní ìbàdàn tán jẹ́ Muslim but mi ò fẹ́ kó dà gbogbo yà mò ń disrespect wọn and stuff so àwa sọ̀rọ̀ dé ibi gbogbo wọn tí Mohammed ń ṣe because àwọn fẹ́ máa sọ mi pé Mohammed lọ sójú ogun mo ní rárá o Mohammed lọ sójú ogun ó lọ ṣe àmúrọ̀bà ní robbery gidi ló lọ ṣe lójú ọ̀nà ó jí pátákó pa gbogbo kan bẹ́ẹ̀ but brother mi rò pé wọ́n sì ka Quran gbogbo bẹ̀ yẹn bí àwọn ò rí gbogbo bẹ̀ so mo fẹ́ kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ ọlákìlẹ̀ orúkọ yẹn irọ́ ọlákìní wọ́n fẹ́ sí èdè orí Jamiu ok ẹgbà ẹ bá wọn sọ̀rọ̀ gbogbo nǹkan tí ẹ bá fẹ́ mọ̀ wọ́n á sọ fún yín láàrin 3 minutes wọ́n ní láàrin 3 minutes Malik mo ti gbé wọn wà lórí account mi wọ́n bá yín sọ̀rọ̀ ẹ kí n ṣí ojú sílẹ̀ gan pàápàá. Náà lè gbé yín sí big screen. ẹ lè gbé mi sí big screen. Assalamu alaikum. wọ́n kì í yọ. Hey, oh, this is so exciting. Ekale, okay, all right. So, kí lẹ fẹ́ mọ̀ exactly? Aya wo lẹ ń béèrè fún? Ṣé ibi táwọn òbí ti jí pátápópá? Ẹ̀mí tó ti jí pátápópá fẹ́ mọ̀ ọ́. Àti ibi tó ti yẹ pé ó máa ń lọ jalè ni. Ó tún ya wèrè gan pàápàá. Ó ya wèrè fọ́dún di ọ̀sẹ̀ mẹ́sàn-án àbí oṣù mẹ́sàn-án. Okay, Big Joes, ó yẹ kẹ́yìn ní ti madness yẹn mọ̀ pẹ́yìn ní nọ́ọ̀sì wa. Nọ́ọ̀sì Big Joes ẹjọ́. Okay, ẹ bá wa gbé fáwọn ṣé madness yẹn ká kọ́kọ́ gbé wá ni? Ẹ kọ́kọ́ gbé yẹn síta, màá wá gbé ibi tí wọ́n ti sọ pé MS Baba kí ni àyà yẹn again? It is illegal for a prophet. Màá wà mú bọ̀. Okay, ìyẹn Quran 3 verse 161 nìyẹn. So bàbá wa tí ẹ wà pẹ̀lú wa ibi báyìí náà ni wọ́n ń pè ní Leke Òtílẹ̀ Yorùbá níbi tá a ti máa ń ka Kùránì láti Lárúbáwá a máa ń tú sí èdè tó lọ́lá jùlọ lágbàáyé ìyẹn èdè Yorùbá kó bàa lè yí àwọn ọmọ kóòtù òjìrì ẹ̀sìn tí wọ́n ń ṣe a kàn máa ń ṣàlàyé ni that's our own decision yẹn ó kù sọ́wọ́ ẹni tó bá gbọ́ so àyà tá a fẹ́ kà fún yín ní ibi tí Rasulullah tí ó ti ya wèrè Kùránì yẹn ni wọ́n ń pè ní. ẹgbẹ́ wọn ní Quran chapter wo nìyẹn 3. òun náà ni mo fẹ́ pè ilé tí mo fẹ́ kà mo fẹ́ pè sí Quran 113 ni Quran yẹn ó pè ní verse. Quran 113 chapter 113 aya 1 to 5. Yeah, 1 to 5 la fẹ́ kà so nǹkan tá a fẹ́ kà fún yín lélẹ́yìí ni ìdí. Àwọn ọmọ Quran kí ni àyà náà? Quran 113 from 1 to 5. wọ́n ní kí ni surah name? Anas. Baba Malik, correct me. Surah to Anas, right? Surah to Nas, yes. Yes, Surah to Nas. ẹ ṣe báyìí ẹ má bínú Malik ẹ̀yin ẹ bá ka ẹ gbọ́ kí ni verse what verse. Okay. That is from 1 to 5. From 1 to 5. nǹkan tó ń sọ Quran 113 àti 114 which is Surah to Falaq and Surah to Nas. So tó lọ báyìí wípé alákọ̀ọ́kọ́ yẹn tó tó di pé wọ́n tu so Surah alákọ̀ọ́kọ́ yẹn Quran 13 Suratul Falaq ó lọ báyìí pé kul. No, Malik 1 second. Ṣé 13 àbí 113? 113 mo ní. Okay, 113. So okay, all right. 113. 113 114. So 113 yẹn ó sọ wípé kul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri an-naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasad. 114 yẹn wọ́n lọ báyìí pé قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. Now, Yorùbá fún wọn. Sọ pé mo máa sọ ọdún bẹ́ẹ̀ fún ẹ sọ pé mo ṣáájú Olúwa òwúrọ̀ kùtùkùtù kúrò níbi búburú ohun tí ó dá àti kúrò níbi búburú ti òru nígbà tí ó bá ṣú ìbè àti kúrò níbi búburú àwọn òpìdán tí wọ́n máa ń pọ̀pọ̀ sínú kókó tí wọ́n ń ta níbi búburú onílara nígbà tí ó bá ń ṣe ìlara. Okay, so ẹ bá wa ṣàlàyé kan tí wọ́n ibẹ̀ yẹn tú yẹn. So bàbá wa verse yẹn ni ẹ ti kà ń sìn so kí verse yẹn tó jábọ́ ó ní kan tí wọ́n máa ń pè ní sábàbù nọ̀zù èyí tó túmọ̀ sí the reason for revelation ìdí tí àyà fi jábọ́ so àyà yẹn jábọ́ fún Rasulullah nígbà tí Rasulullah tí ó ya wèrè so sábàbù nọ̀zù yẹn òun ni a fẹ́ kà fún yín.
Mo lẹ ti kà kó yà. Inú bàbá Ṣọ̀áìb bẹ̀ bá wa mute. So nínú ìwé àwọn lárúbáwá ni ṣe mọ̀ pé ó ní nǹkan tó ń pè ní tẹ̀sírì, òun náà mo pè fún yín sábàbù nùzúù. Àwọn tó kọ Quran, àwọn náà ló máa ń kọ sábàbù nùzúù yẹn, reason for revelation ni wọ́n máa ń pè. So ti àwọn tó kọ sábàbù nùzúù yẹn, àwọn náà ló kọ Quran. So ti Wahid, òun ni a fẹ́ kà tó ṣàlàyé the reason. Ẹ má bínú Big Jos, ẹ jọ̀ọ́ nǹkan tá a máa ní láti máa tó wà important ni wípé Mr. ẹ má bínú ẹ jọ̀ọ́ sá, kí ni mo lè pè yín Mr. Ọmọba's friend, Ọmọba Ikalesa. Mr. ṣé mọ̀ pé Quran, they didn't send it down all at once. 22 àbí 23 year period ló fi send it down. So nǹkan tó ń pè ní asbab àbí sábàbù nuzul yẹn, ó mean pé kí ló ṣẹlẹ̀, because most of the ayahs tó wà nínú al-Quran ó ní sábàb al-nuzul, kí ló ṣẹlẹ̀. So tẹ́ bá notice nǹkan kan ló máa ṣẹlẹ̀ kí Allah tó rán Jibril wá kó wá correct the situation, check it. So Big Jos, take over. So òun la fẹ́ kà fún wa, ìyá mi ẹ bá wa gbé sókè. Ti Wahid òun ni a fẹ́ kà tó ṣàlàyé ìdí tí àyà yẹn fi sọ̀kalẹ̀. Ẹ jẹ́ kí Malik kà ní Arabic, mo fẹ́ kọ́ mọ̀ ẹ pé ẹ ti mọ̀ ẹ pé ó is good, okay, all right, okay, ó yẹ continue báyìí. Okay, only say, I seek refuge in the Lord of the daybreak. So ó ní mo wá ẹ̀ṣọ́ lọ́wọ́ Olúwa tí ó jẹ́ kí ọjọ́ máa wà. Quran chapter 113 ayah 1-5. Quran 113 ayah 1-5. The commentators of the Quran said, ẹni tó sọ̀rọ̀ nípa Kùránì ó sọ wípé Rasulullah sallallahu alaihi wasallam Muhammadu òjíṣẹ́ Allah had a Jewish servant boy. wọ́n ní ó ní ọmọ Júù kan o tó ń ṣe ẹrú lábẹ́ rẹ̀. The Jews approached him and kept after him until he gave some falling hair from the prophet. Wọ́n ní ẹrú Júù yìí ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Rasulullah títí tó fi mú irun orí Rasulullah, as well as a few teeth from his comb. ó dẹ̀ tún wá mú eyín kan, ó mú irun yẹn láti ìyá irun Rasulullah. The person who was behind this was a Jew, Labid ibn al-Assam. Wọ́n lẹ́ni tó wà nídìí ọ̀rọ̀ yìí ara Júù ẹrú Rasulullah náà ni wọ́n pè ní Labid ibn al-Assam. He then put his hair in a well belonging to Banu Zurayk called Darwan. Wọ́n ní ó mú irun orí Rasulullah ó dẹ̀ fi sí ibi omi kan tí wọ́n ń pè ní Banu Zurayk. The messenger of Allah sallallahu alaihi wasallam fell ill for a period of 6 months. Wọ́n ní Rasulullah sallallahu alaihi wasallam pé ó ṣàìsàn fún odidi oṣù 6. During which the hair on his head fell off. Títí dé pé irun orí Rasulullah gan ó bẹ̀rẹ̀ sí ní jábọ́. He imagined that he had slept with his wives when he did not. Wọ́n ní ó wá máa ń rò wípé òun ti bá àwọn ìyàwó òun sùn nígbà tí kò dẹ̀ ti bá wọn sùn. And he was withering away without knowing the reason. Wọ́n ní wá máa ń rìn kiri ní títí kò mọ ìdí tí ó ṣà máa ń rìn káàkiri àdúgbò kò mọ ìdí tó ń fi rìn kiri. As he was sleeping one day, nígbà tó ń sùn lọ́jọ́ kan, he saw 2 angels coming to him. A lè dúró níbi ìtàdé yẹn. So Okay. àwọn angel yẹn náà kàn wá, wọ́n kàn kí ló ṣe ó ṣẹlẹ̀ sí àwọn náà kàn rojọ́ ni, so ẹjọ́ ló kù ńbẹ̀ yẹn. So point a fẹ́ mú jáde ni ìdí tí Quran verse yẹn ṣe sọ̀kalẹ̀ kí Rasulullah kó máa kà á fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn. Ó ya wèrè for good 6 months ni àyà yẹn fi jábọ́ fún pé kó máa kà á. At the end of the day ó ka àyà yẹn títí gan kò rí solution sí ọ̀rọ̀ ayé ẹ̀. Ṣé ti understand nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ẹ get ẹ̀ ní wọn kò yẹ yàrá fàdé. Mo understand nǹkan tẹ́ ẹ̀ sọ. So okay, ṣe ní question láàrin yẹn but wọ́n ló ya wèrè níbẹ̀ nìkan tó ń fẹ́ fàyọ. Nǹkan tó fẹ́ fà mí bẹ̀rẹ̀ bóyá wẹ̀. Bẹ̀bí disagree pẹ̀lú narration tí wọ́n yẹn. Ta ló disagree? Èmi mo disagree pẹ̀lú narration. Okay, ṣe ní kọ́tẹ́ lè fi prove ẹ̀. Bí ọjọ́. Ṣé wọ́n ní asbab and nuzul títí wọn? Mi ò ní. No, wọ́n wá kí ẹnìkan níbí báyìí. Bàbá mi ṣe mọ̀ pé àwọn bàbá mi má bínú, ṣe mọ̀ pé àwọn tó mú ọ̀rọ̀ yìí wá, àwọn tó mọ ànábì ju èmi àti yín lọ, àwọn tó mọ Islam ju èmi àti ẹ̀yin lọ. Kò ṣe wípé ọ̀rọ̀ tá a kà fún yín kì í ṣe pé abẹ́yà wa la kọ́ àbí àwa la gbé síta. Àwọn tó ṣa gbogbo nǹkan wọn jọ, àwọn náà ló kọ ìdí tí àyà yẹn fi sọ̀kalẹ̀. Kò ń ṣe opinion tiwa làwa kà, kò dẹ̀ ṣe ti tọ̀dọ̀ yín. Nínú ibo ni ṣé inú àdìsí wo lẹ ti rí nǹkan tẹ̀ ń ká inú àdìsí wo lẹ ti rí? Ilé ò kí ń ṣe àdìsí, òun náà la ṣàlàyé fún yín. Quran. No, ó wà nínú hadith náà tó bá yẹ pé ó wà nínú Sahihul Bukhari hadith tó lálàáfíà jùlọ lẹ́yìn Qur'ani. Sahihul Bukhari hadith 5765 nínú Sahihul Bukhari ó ní kana Muhammad matbuban wọ́n sàsí ànábì
àtàkìlẹ̀ mu ó ya wèrè. ṣẹgbọ́ wọ́n ní ọ̀gbẹ́ni jù yẹn tó ṣerú lábẹ́ ẹ̀ ó sàásì Muhammed nígbà tó yọ irun orí ẹ̀ ó wá ya wèrè Muhammed yìí sí níbẹ̀ yẹn. The last thing I do, and the last thing I do is argue religion, because one philosopher said religion is the madness of many. ẹ wo ẹ drop bàbá yẹn òkè ìṣẹ̀ máa wáyé bàbá yẹn ò gbàdúrà ẹ continue náà o lè argue religion wọn fún ẹlẹ́rìí o tún sọ pé what you cannot do is argue religion. Kú sínú Islam. I don't like that. Why make Emma come in like I find it very cowardly, because why make us go through the effort? But it's okay, you know what? I'm not interested no more. I don't argue religion. I just stop. Why make us go through the effort of bringing up the ayahs? I don't like that at all. It's very cowardly. You couldn't face the heat. Okay, mo fẹ́ béèrè pé ṣé àṣìṣe wà ní Quran tàbí kò sí àṣìṣe? Kò sí àṣìṣe. Kò sí àṣìṣe ọ̀kan nínú Quran like tó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín ẹ gbàgbọ́ wípé ọ̀rọ̀ ẹni tó dá ayé àtọ̀run ní Quran, so hence ìdí èyí kò gbọdọ̀ sí àṣìṣe kankan bẹ́ẹ̀, bóyá àṣìṣe èdè ni, àṣìṣe ìwà ni, àṣìṣe ìmọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ gbà bẹ́ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nọ́kìdù wà nọ́kìdù àyà kan tó pa àyà rẹ̀ wà, so kò sí àṣìṣe torí pé bí àwọn kan bá ṣe ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn àsìbábù nùsùlù tẹ́ǹkà yẹn. Mi ti béèrè àlàyé tí ní kájọ ṣàlàyé báyìí, question ni mo dẹ̀ ṣe ń béèrè náà, ṣàṣìṣe wà tàbí kò, ṣé ó possible kí ẹni tó dá ayé àtọ̀run kó ṣàṣìṣe in any way, like any way tó bá ṣàṣìṣe bá lè gbà wá, ṣó lè ṣàṣìṣe in any way? Allah ò lè ṣàṣìṣe. Okay, so mo ń bọ̀ wá síbi ó tó dáwọ́ ẹ̀ṣẹ̀ rán mi létí torí kò ṣe bí an-naskh wal-mansukh yẹn ni mo ń lọ. An abrogated verse, but since that you mention here, definitely I'm a padà lọ síbẹ̀ later. So now nǹkan tí mo fẹ́ béèrè ni pé tí bá sọ àwọn verses yìí, in fact ẹ̀yin gan fúnra yẹn ẹ máa bá mi parí ẹ̀ bí bá ṣe ń kà. For example, Suratul Baqarah, Quran 2 verse 117, ẹ̀gbọ́n mi tó sọ ní badi'us samawati wal ard wa idha qada amran fa'innamaa yaqulu kun fayakun. Innamaa yaqulu lahu kun fayakun. Okay, fa'innamaa yaqulu. Qala rabbi anna yakunu li waladun wa lam yamsasni bashar. Qala kadhalika Allahu yakhluqu ma yasha'u idha qada amran fa'innamaa yaqulu lahu kun fayakun. Fayakun. Ẹ̀kárí. So ní ó wá dé ó tún sọ lọ ní inna mathala Isa 'inda Allahi kamathali Adam. Mathala Adam khalaqahu min turabin. Thumma yaqulu lahu kun fayakun. Thumma qala lahu kun fayakun. Ibi tọ́rọ̀ wà lélẹ̀ mistake ni àfà ìyẹn ká lásọ pé fún qala lahu kun fayakun níbi ọ̀rọ̀ Ádámà bíbá, and reason tí mo fi gbà pé tí mo fi nínú nǹkan tí ó dá tọ́ka sí irú àṣìṣe nǹkan mo ṣe ń bọ̀ wá ṣàlàyé àṣìṣe yẹn, so nínú nǹkan tí mo mọ̀ pé ó tọ́ka sí àṣìṣe yìí ni wípé àwọn tán kọ Quran they were trying so hard, àwọn tán kọ Quran wọ́n ń gbìyànjú gan láti jẹ́ kí àwọn ọ̀rọ̀ yẹn ṣe mọ̀ pé tẹ́ bá wo ẹlòmíràn tí ò bá tẹ̀ gbọ́ lárúbáwá ẹ máa rí Quran máa parí àwọn verses pẹ̀lú lẹ́tà kan bíi muqtadar muqtadir muqtasar, ẹ understand tó ṣáà máa parí ẹ̀ pẹ̀lú word of àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn kan náà wà nídìí ẹ̀ tán sẹ̀tẹ̀ kó lè rí bẹ́ẹ̀, kì í ṣe pé Allah ló mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ wípé ok mo yẹn sọ̀rọ̀ lélẹ̀, so definitely nínú evidence pé Quran was edited, so látara pé wọ́n fẹ́ àwọn kan jókòó tí wọ́n pé báwo la ṣe lè gbé kinní ìṣẹ́gbẹ̀ẹ́ ilé ìtọ́káṣe wọ́n ń tò ní gbogbo nǹkan tẹ́ nínú Quran ibi tó dàbí sáájú tó dàbí ìgbà tí èèyàn bá ń kọrin èèyàn wá ń parí ọ̀rọ̀ pẹ̀lú gbólóhùn kan náà. So sájà yín ni gbogbo ẹ̀ sájà kì í ṣe sájà yín o sájà ni mo mọ̀ àsájà. So àwọn náà jókòó tán bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀, so torí wípé tí kò bá rí bẹ́ẹ̀ Allah ò ní sọ wípé kò ní sínú fásitì pé fún qala lahu kun fayakun, torí pé ìsọ̀rọ̀ ẹni tó ti gbàgbé nǹkan tó ń sọ ni, ẹni tí ò fi làákàyè bá settings àwọn nǹkan yẹn lọ, ó kàn wà after rhyme like kíkan yẹn rhyme ló wà after, so kò fọpọlọ, ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ sí èèyàn náà. Èmi náà máa ń kọrin dáadáa, mo tẹ̀ máa bẹ̀rẹ̀ orin kíkọ lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí padà, so pẹ̀lú Arabic mo ń ṣiṣẹ́ lórí ẹ̀, so a máa fi àwọn ọ̀rọ̀ wa a máa fi kọ orin pẹ̀lú Arabic àti máa tún sóyìnbó fún àwọn èèyàn, à ń fún wa ní àwọn èèyàn ní information yẹn nìyẹn lọ́tọ̀, so good news níná, so ó lè máa dé tí gba àwọn lágbára náà pé nílẹ̀ Yorùbá o àti dá ìsìn yẹn padà sínú kòtò tó ti wá àwọn òfẹ́ mọ́, so máa bẹ̀rẹ̀ sí ní máa kọ àwọn nìkan ní Lárúbáwá tá máa gbé jáde tàbí máa rìkọ́ọ̀dì ẹ̀ máa ṣe fídíò fún ní subtitle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Olódùmarè kó fún wa ṣe ẹ̀rọ so kò ní ṣe irú àṣìṣe yìí. So ó ní inna mathala Isa 'inda Allahi, ẹ jẹ́ kí wá káyà yẹn kí n tu inna mathala Isa 'inda Allahi kamathali Adam, àpèjúwe Isa lọ́dọ̀ Allah ó dàbí àpèjúwe Ádámà ni,
khalaqahu min turab Allah dá láti bí yẹ̀pẹ̀ thumma qala lahu kun fayakun Allah wá sọ pé kó máa bẹ ó sì ń bẹ. ìṣe pẹ̀lú ṣe kó wí ó yẹ ká sọ pé thumma qala lahu kun fakana lẹ́yìn náà Allah wá sọ pé kó máa bẹ ó dẹ̀ wà ó dẹ̀ ń bẹ yes now ó ní kó máa bẹ fayakun ó dẹ̀ bẹ. náà ò kì í ṣe fayakun fakana ló yẹ kí Allah sọ mẹ́ kí ni ṣe wá rí kíní kan wà mo fẹ́ gbé translation àwọn translation bíi mẹ́ta kan ni mo fẹ́ gbé wá fún yín tó yẹ sí pé wọ́n fi translation yẹn wọ́n fi correct verse yẹn ni ṣe rí mo máa sọ fún àwọn èèyàn mi pé àwọn nǹkan kan wà ní translation tó yẹ sí pé tẹ bá ní understanding Arabic ẹ máa mọ̀ wípé wọ́n ti correct àyà yẹn automatically àṣìṣe pọ̀ ní Quran gan àṣìṣe pọ̀ gan like èdè gan particularly àwọn pọ̀ gan but ẹni tí ó ń ka translation àwọn wọ́n máa ti ṣàtúnṣe like wọ́n nímọ̀ pé ọ̀rọ̀ yìí kì í ṣe bó ṣe wà nínú Quran yẹn so but àwọn kọ̀ọ̀kan wà nínú wọn tẹ́ pé wọn kì í fẹ́ ṣe àbòsí yẹn inú mi máa ń dùn tó dẹ̀ mo ṣe ní different translation tí mo ní wọ̀ so tí bá ti wo eléyìí máa wo eléyìí ṣàbòsí eléyìí ṣàbòsí eléyìí ṣàbòsí eléyìí ṣàbòsí so máa fẹ́ ká wo translation yìí ẹ jẹ́ kí n ká wo kan náà àwọn translation wa mo bẹ̀rẹ̀ má bínú. Sorry o, mo ń bọ̀ o. Ẹ lè gbé mi síbi screen ẹ jọ̀ọ́. ẹ ti wà ní biskin. Mo ti wà ní biskin. Ẹ ṣeun. Oh, sorry. Àìtí ìrìgbésí ni o. Okay. So òun ló wà ní òkè yẹn so tí ẹ bá ka English afáṣẹlẹ ká English yẹn fún wa kẹyì àárí. mi ò rí dáadáa o. ẹ wo òkè yẹn ló wà lókè èmi lè ka jáde èmi lè rí báyìí ẹ jọ ẹ wo dáadáa ẹ lè ha iná ojú fún yín kẹ brighten ẹ mọ. Okay, indeed, the example of Jesus to Allah is like that of Adam. He created him from dust, then he said to him, "Be," and he was. So ẹ rí pé translation yìí correct tàbí kò correct? Ó correct. Okay, yes, ẹ ṣeun. So be and he was. Ṣé mọ̀ wípé yàtọ̀ sí pé translation yìí ká fi dájọ́ logically and grammatically dọ́dọ̀ gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa wọ́n understand Arabic o kéèyàn sọ wípé be and he was fún nǹkan tó ti lùgbà tó ti kú tó ti lùgbà tó ti lọ so èyí pé ẹnìkan sọ fún pé kó máa bẹ ó dẹ̀ he was náà lèèyàn máa lò directly ṣe gbàgbé àbí. Bẹ́ẹ̀ni. So bó ṣe yẹ kó rí náà nìyẹn pé he was so but nínú Kùránì gangan nínú Arabic tí Allah sọ ṣé he was ni. ẹ ṣe mọ̀ pé oníbọn lábáwá ṣe máa ń sọ̀rọ̀. Oh my goodness ṣé he was ni. He was kọ́ he is. He is àbí. Bẹ́ẹ̀ni. Okay, so ta ló ṣe mistake ṣálà ni tàbí translation. Allah kọ́ ló ṣe mistake o. Allah ló ṣe mistake. Allah kọ́ ló ṣe mistake o. ta ló ṣe mistake ẹ mọ̀ pé ẹ ti sọ lẹ́ẹ̀kan ẹ sọ wípé ó correct no mo béèrè question kan lẹ́ẹ̀kan àfà. mo ní eléyìí correct mo ní translation yìí correct. ẹ sọ pé translation yìí correct so the translation like tá bá sọ pé he was so ṣé òun ló wà nínú Kùránì ẹni rárá nínú Arabic so ẹ dẹ̀ sọ pé translation yìí correct so ṣálà ni ó forí ló ẹnu torí pé ẹ̀yin náà ẹ gentle ẹ má jà sọ̀rọ̀ tó le so ṣé Allah ni ó ṣe mistake ni tàbí. àwọn tó kọ ló ṣe mistake. ok àwọn tán kọ náà ṣe mistake ẹ jẹ́ kí n wá mú mi wá fún mi mú bọ̀ ẹ jẹ́ kí n tún mú mi wá so wọ́n pe eléyìí sahih translation nìyẹn ẹ jẹ́ kí n mú translation mi wá fún yín mú bọ̀ so ká lè mọ ká tún lè fi wo ọ̀rọ̀ yẹn lójú díẹ̀ sí
Sahih translation lélẹ̀ ẹ̀yin èèyàn tẹ́ bá wo òkè ẹ wo bí translation ẹ bí tọkọ translator sí yẹn ẹ máa rí Sahih níbẹ̀. Màá bẹ́ẹ̀ ni. So sáwọn èèyàn rí kí n tó gbé kúrò kí n gbé mi sí n fẹ́ gbé translation mi síbẹ̀ so ẹ ṣe yes tẹ́ bá rí. màá gbé kúrò màá mú mi wá. Mo fẹ́ káwọn èèyàn wá rí kán mọ̀ wípé ọ̀tọ̀ ní translation eléyìí ọ̀tọ̀ ní translation tí mo fẹ́ mú wá again ó máa lè clear oníkálukú. bátìrì ló ìjọba. Ok àwọn èèyàn wá ní àwọn ti rí o so ẹ jẹ́ ká gbé translation mi sí ojú ẹ̀. So ẹ wo translation tí mo gbé sí ojú screen ẹ tún wo bí translator yẹn ẹ tún wo bí translator yẹn so ẹ máa rí ẹjọ́ ẹ̀yẹn wá tẹ̀ wá ní comment section kí la rí níbi translator yẹn so ká lè fi confirm wípé different translation ni mò ń gbé wa o tá bá wo bí translator yẹn kí náà kan síbẹ̀ ẹjọ́ ṣá lè rí ṣá. Hilal and Khan. Kàkà síta ni. Yes video tẹ́ bá. Only verily like likeness of Isa, Jesus, before Allah, in the likeness of Adam. He created him from dust. Then he said, be, and he be. Okay, and Katan. And he was none. Okay, and he was. Okay, yes. And he was, Abi. He was not Luna, sir. Ben. Okay, eléyìí náà tún ṣe mistake, Abi. Eléyìí àwọn translator yìí correct. Okay, wọ́n tún correct. Yẹ bẹ́ẹ̀ sọ pé tọ̀hún ṣe mistake lẹ́ẹ̀kan. So ìgbà tẹ́lẹ̀ ti join ẹ̀ so wọ́n ti correct. Ti get nǹkan tí mò ń sọ. No, rárá. Ẹ̀yin lẹ tí ìjẹ́ ká get yín, ẹ̀yin lẹ ń gbé ọ̀rọ̀ yẹn lọ́nà tí ó bá lè ṣe mistake. Mi gbọ́, any tafsir, any translation yìí, right? Ẹ sọ wípé translator gẹ́gẹ́ bí nǹkan tí àyà yẹn tú, ó correct. Gẹ́gẹ́ bí nǹkan tí àyà yẹn tú tó wà fáwọn tún fún wa, pé Ọlọ́run ní kó máa lóde ń bẹ. So translator yìí correct. Ẹ sọ pé translation ló ṣe mistake lẹ́ẹ̀kan. Nígbà tá a fẹ́ mú kan nínú méjèèjì, a fẹ́ wo ta ni ó ṣe mistake, ta ni ò ṣe mistake. Ẹ sọ wípé translation ló ṣe mistake. Mi ní translation ló ṣe mistake. Mo ní yẹkúnù yẹn ni ó jẹ́ kó wá ní Kánà. Ok, ó yẹ kí yẹkúnù tá la sọ, ó yẹ ká la sọ pé Kánà àbí? Ẹ mọ̀ káwọn èèyàn ló kọ, kò ń ṣe Allah ló kọ, kò ní ṣe ànábì ló kọ. Àwọn tó kọ ló ṣe mistake. Àwọn ló kọ Quran àbí? Àwọn tó kọ ló ṣe mistake. Kò ṣe bí kò ṣojú ayé ànábì ló ṣe kọ Quran. Ó dáa fún yín. Ẹ ṣeun bá mi. Mummy of Kufa ẹ̀kọ́ bá ń pàtẹ́wọ́ ẹjọ́ ta ló máa bá pàtẹ́wọ́ ń bíbá yìí ẹ gbé pàtẹ́wọ́ jáde. Pam. Jàmá. Takbir. Takbir. Allahu Akbar. Jàmá. Wow. Masha Allah. Ẹ bẹ̀ fẹ́ tẹ gbogbo káàdì ẹ pa lónìí. Finally. Àwọn tí wọ́n kọ Kùránì àṣìṣe náà kọ wọ́n ṣe mistake mẹ́. So in a book that you Muslim to believe wípé ó jábọ́ ẹ̀mọ̀ báyìí ṣe máa ń sọ wọ́n reveal ẹ̀ ní Allah sọ̀kalẹ̀ láti sánmọ̀ Allah sọ̀kalẹ̀ ìwé mímọ́ la ya'tihi al-batil min bayni yadayhi wala min khalfihi. Kò lè sí nǹkan kan tó máa touch ẹ̀ ó correct, everything is perfect, grammatically perfect, logically perfect, morally perfect, everything perfect. Kò perfect o ọmọ ìyá mi nàlá irọ́ lásán òun ló wà ń bẹ̀ àwọn èèyàn náà kọ́ ìkó tá a dẹ̀ fẹ́ lò ń bẹ̀ gangan náà nìyẹn a fẹ́ make it clear wípé these things tẹ́ ń gbé kiri èèyàn bíi jẹ́ ló kọ́ I keep telling you say o lè lọ́pọlọ like o lè kọ́ èmi àti ẹ̀ta jọ ń gbáyé lẹ́ni a ní làákà ìjọ ni tó kọ ìwé yẹn lọ stop like no dey dull. O ní ọ̀pọ̀lọpọ̀ pé ju ẹni tó kọ you can bring something better than that. Grammatically you can bring it, logically you can bring it, morally you can bring something better. So need láti para wa láti waste time ara wa láti bà ti ara wa jẹ́ láti waste àsìkò precious time àsìkò tí o tó nǹkan mọ́ waste lórí ẹ̀sìn kan tó jẹ́ sí pé ẹgbẹ́ ẹni tó lórí pípé jù lọ ló kọ́. Okay, ṣé mi lè kọ Arabic kí n wá kọ báyìí. Okay, this is because I say this mo sọ yìí because I understand Arabic. Definitely tí n bá gbé pẹ́ẹ́ mi lẹ́ni I will write something better. I will definitely write something better. And mo dẹ̀ ṣe ń bọ̀ mo ní àwọn plan burúkú kan wẹ̀ lọ́kàn mi. Mo fẹ́ máa kọ orin báyìí ìgbà tí mo fi wà ní Islam
a bá ń kọ́ kéwù kan àfa Mustapha máa mọ̀ à ń pè ní àrùd yẹn ni ìmọ̀ bá ṣe máa ń kọ orin ní lárúbáwá. So bí mo ṣe wáyé ó ní method táwọn lárúbáwá fi máa ń kọ orin wọn mo mọ̀ mo lè kọ orin like tí mo máa kọ orin tẹ́gbẹ́ èdè lárúbáwá mo máa fi kọ́ tí mo dẹ̀ máa so mo dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orin Benili àwọn orin tí Benili kọ wọ́n kọ fún wa yẹn pé máa translate sí Arabic máa fi Arabic sọ àwọn point tó ń sọ àwọn ọ̀rọ̀ wọn ibẹ̀ ni máa ti bẹ̀rẹ̀ máa fi Arabic gbé point wọn yẹn máa tún gbé jáde so a máa gbé sí òyìnbó a máa fi kọ káwọn lárúbáwá máa mọ̀ wípé so kẹ́dẹ̀ máa bá wa ṣe ẹ̀ káwọn lárúbáwá kó máa dé tìgbọ̀ wọn wípé nílẹ̀ Yorùbá o nílẹ̀ Yorùbá ti wá ń bí o ní Nàìjíríà àwọn tribe kan wà tó ń pè Yorùbá ń bẹ̀ àwọn ti gbọ́n o wọ́n ti já o ẹ understand so wọ́n ṣe brain wash. ok ṣé mo lè béèrè question sir. so ó jẹ́ bí ó ṣe jẹ́ ẹ lè. ṣé mo lè béèrè béèrè. ṣé mo lè béèrè béèrè. yeah. tí a bá ní pé Islam ò kì í ṣe ẹ̀sìn tọ̀dọ̀ wá sí pé ẹ̀sìn àwọn Lárúbáwá ni ẹ̀sìn wo ni àwa ọmọ Yorùbá because aṣáàgbọ̀ ṣé a ní ẹ̀tọ́ sí láti máa jọ́sìn fún gẹ́gẹ́ bí Yorùbá Elédùmarè àbí a ní ẹ̀tọ́ sí ká máa jọ́sìn fún. Mr. Mustapha kí ló pè ní ìjọsìn. Ìjọsìn ni pé to my own understanding ni pé nǹkan tí ó yé mi nípa ìjọsìn ni pé kéèyàn fi ọpẹ́ fún aṣẹ̀dá èèyàn. ok kéèyàn fi ọpẹ́ fún aṣẹ̀dá èèyàn náà ń pè ní ìjọsìn àbí. bẹ́ẹ̀ni. no so okay tó bá yẹ sí pé ìtumọ̀ nǹkan tẹ́ gbà lérò pẹ̀lú ìjọsìn nìyẹn tẹ́ mọ̀ nítumọ̀ ìjọsìn nìyẹn tẹ́ dẹ̀ ń wò pé ó yẹ kẹ́ máa jọ́sìn fún Olódùmarè so ẹ fọpẹ́ fún Olódùmarè náà kẹ́ dẹ̀ move on Olódùmarè ò ṣe mo jílé ní o ẹgbórí yín mú mo ṣe mo dúpẹ́ o tó jí mi láyé àtàláfíà o ìjẹun mi lé ní kó bọ́ sí ọ̀run so ẹ need the Arabic set of like Islamic set Islamic is Arabic so Arabic set of ẹ̀yà ṣe báyìí bend down so ṣé you get so bó ṣe wà nìyẹn kò ju báyìí lọ very simple ṣe gbọ́. ok ṣé ẹ gbà pé àwọn ẹ̀mí mímọ́ ń bẹ. ẹ̀mí mímọ́ kí lẹ fẹ́ fi ṣe àṣà o. because àwọn ẹ̀mí mímọ́ yìí gẹ́gẹ́ bí àwòrán tí wọ́n máa ń gbé wá a máa ń rí tó máa ń tẹ̀ kọ̀kọ̀ a lè rí tó máa ń wà lórí ìdúró a lè rí tó máa ń forí balẹ̀. picture ẹ̀dá ìgbà tẹ́ ti rí báyìí so tẹ́ rí tó máa ń tẹ̀ kọ̀kọ̀. Al-Qur'an prove ẹ̀. no ṣé Al-Qur'an ṣé rí ẹmọ tó ṣẹlẹ̀ a lè sọ pé nítorí pé a ti rí àwọn kún fáyà kún nìyẹn sìn yìí fásitì tó wà nínú Al-Qur'an ẹ lè yọ half of the fast one Al-Qur'an kẹ́ ẹ ní pé ó gbélé yìí 50% nǹkan tó kọ sí Al-Qur'an kò dá first kínní ló wà ń bẹ̀ so ẹ lè rí 20% gan yọ so àwọn ọgbọ́n wọn tẹ́ ẹ̀ ń yọ yẹn sìn ó likely kò yẹ pé bí èdè àwọn Lárúbáwá ṣe rí nǹkan tó gbà lérò ó lè má yí àwa tó because náà bá tó fọ́dà ó lè yíyàn jù bẹ́ẹ̀ yẹn lọ so nǹkan tí mo mọ̀ ń pa ẹ̀ nìyẹn. no nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ṣe rí nǹkan tẹ́ sọ yẹn ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò ọ̀rọ̀ àti lọ́rọ̀ bẹ̀rẹ̀ ni ojú ọ̀nà kan àti lọ́rọ̀ bẹ̀rẹ̀ ni because èmi báyìí sìn ó yé mi ni mi doubt ṣe pé ó ní stage tí èèyàn ó ní ìmọ̀ knowledge máa ní stage so èèyàn lè wà ní doubting state nígbà míì but èmi tí mo tẹ́ ń wò yìí so mi ò sí ní doubt kìíní mọ́ so I know ni so tí n bá sọ pé báyìí ni àyà kan rí bí afa kan dá kó sọ pé kò rí. a mọ̀ pé kéwù a mọ̀ ẹ̀yin àti ètò láyé náà ló ń lò fún wa. not doubt o tí n bá sọ pé báyìí ni tí n bá lè sọ pé kò rí bẹ́ẹ̀ náà ni. so yàtọ̀ sí kún fáyà kún nìyẹn. ẹ bá fẹ́ sọ̀rọ̀ báyìí ẹ máa sọ̀rọ̀ based on how you feel or emphasize ọ̀rọ̀ based on fact so bí o ṣe jẹ́ nìyẹn. so afa ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ gùn ẹ̀mí mímọ́ tẹ́ sọ lẹ́ẹ̀kan kò sẹ́ni tó rí tẹ́ bá fẹ́ jọ́sìn mo ti sọ fún yín since tó jẹ́ pé definition ìjọsìn lọ́dọ̀ yín òun ni nǹkan tẹ́ sọ yẹn ẹ ṣe bẹ́ẹ̀ ṣe believe ẹ bẹ́ẹ̀ ṣe rò pé bẹ́ẹ̀ lè ṣe kó jẹ́ ṣe rí definition ìjọsìn tẹ́ mú àyẹn tẹ́ dẹ́dẹ́ divine fúnra yín láì ṣe pé ẹnìkan kan ló kọ yín yẹn ẹ̀yin gangan ajẹ́ ó túmọ̀ sí pé ẹ gbọ́n ṣe mọ̀ pé ẹ show brilliance nìyẹn right bro ẹ show pé you know something ẹ sínú ayé lásán àbí bẹ́ẹ̀ kọ́ ni bọ̀dá Mustapha. bẹ́ẹ̀ ni sà. Now, you know, you can say something. I like it when someone can define. Ìgbà tá a wà nílé kéwú. Nínú ìgbà tí mo dé aspect akọ kìíní kan náà pè ní logic ló túmọ̀ sí lóyìnbó. So ìgbà tó dé level kan tá a kọ́ logic yẹn débi kan so tí mo stand débi wípé tí n bá ti rí nǹkan I will just define that thing. Then mo mọ̀ pé yes I'm becoming a logician, a person that works with logic. So tẹ́ bá ti lè stand on your own, watch something carefully,
kẹ́ẹ̀dẹ̀ fún ní definition, then you are good. Sincerely speaking, show brilliancy, intelligence without your definition, tẹ́ kàn mú wá tẹ́ lè mú wá fúnra yín. So since 30 ṣe yẹn, so tẹ́lẹ̀ mọ̀ pé báyìí ló ṣe rí, so then follow it. Ìkan tó ń pè ní pé èèyàn lò gbẹ́sẹ̀ èèyàn ń ṣerú mọ́ nìyẹn. Àwọn nǹkan tó bá attach mọ́ your intelligence, that your brilliancy, so àwọn nǹkan tó attach mọ́ ẹ máa ṣe. Ẹ ní jẹ́ kẹ́ni kankan control yín, ẹ ní jẹ́ kí ìwé kankan control yín, ẹ ní jẹ́ kán dé orí yín má golo. Ṣé ti understand? So ẹ jí láàárọ̀, Olódùmarè ó ṣé mo dúpẹ́ o, mo tún jí lẹ́ni, in fact ẹ tún lè ìtọ́kàn yín bá tún sọ fún yín nígbà míì pé okay, yìí tí mo tiẹ̀ jí lẹ́ni tí mo jí dáadáa yìí, mo ní 50,000 lákàntì, jẹ́ kí n fi 5,000 ṣe ìtọrẹ àánú jáde torí pé inú mi tún dùn, kẹ́kàn tó fi ṣe ẹni pé nǹkan tó dalẹ̀ ń ṣe yẹn. So you don't need to be coded, like ẹ need láti wà nínú slavery, ṣe understand? So and then ẹ yẹ kí n fi ọ̀rọ̀ ìparí ọ̀rọ̀ mi so that ẹlòmíì tó bá fẹ́ sọ̀rọ̀ kán lè gbóhùn sókè. Definition ìjọsìn ti Islam, mo kàn fẹ́ fi yẹn ṣàlàyé àwọn kankan kẹ́ tún lè ní àgbọ́yé tó kúnná dáadáa nípa nǹkan tá à ń sọ yìí dáadáa ni. Definition ìjọsìn ti Islam yẹn, ṣé mọ̀ wípé àwọn àfáà padà conclude wípé definition ìjọsìn èyí tí ó mọ̀ mútùmọ̀ ẹbọ wá, òun lélẹ́yìí at-tadhallul ma'a-i'tiqadi ar-rububiyyah. Ìtumọ̀ definition àwọn àfáà Islam wọ́n padà mú àwọn kan ní wọ́n padà ronú, wọ́n rò lọ́sọ́tún wọ́n lọ sósì, wọ́n gbá gbogbo ayé àkọ́rẹ́ ìyẹn wọ́n pé tá a bá fẹ́ contradict ara wa, tá a bá fẹ́ ṣàbòsí, definition tó yẹ ká fún tó ń pè níjọsìn nínú Islam ni o. Èmi like definition tí yẹn o, so but nínú Islam ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká sọ báyìí pé ìtumọ̀ ẹni at-tadhallul ma'a-i'tiqadi ar-rububiyyah, kéèyàn yẹpẹrẹ ara ẹni fún nǹkan pẹ̀láàdì sọ́kàn wípé nǹkan yẹn ni Olódùmarè, ìyẹn nǹkan yẹn ni ó dá gbogbo ayé, nǹkan yẹn ni Olúwa, ẹ̀rọ̀sán òun náà ń pè ní ìjọsìn. You understand? So now màá bi yín léèrè, ta lẹni tó ń ṣe irú nǹkan báyìí based on their definition tó mú wáyé, ta lẹni tẹ́yìn rò pé ó ń ṣe irú nǹkan báyìí wípé ó lọ ń yẹpẹrẹ ara rẹ̀ fún nǹkan kan. Ẹ má gbàgbé nǹkan tí mo sọ yẹn ni pé ìjọsìn èyí tó túmọ̀ ẹbọ. Okay, so now ìjọsìn èyí tó túmọ̀ ẹbọ ni pé kí èèyàn lọ yẹpẹrẹ ara rẹ̀ fún nǹkan kan pẹ̀lú àníyàn wípé nǹkan yẹn ni Ọlọ́run Olódùmarè. Ta wá lẹni tó ń ṣe nǹkan yìí? Ǹjẹ́ ìjẹ́ ilẹ̀ Yorùbá? Nǹkan tó ń ṣe pé àwa lérò Ọlọ́run náà nìyẹn. No, tí kẹ́nìkan tí mo sọ, ta lè èèyàn kan nílẹ̀ Yorùbá tó lọ ń bóyá ó lọ sí di Ògún àbí nǹkan, ó lọ ṣe nǹkan kan bẹ́ẹ̀, ó lọ ṣe àwọn sacrifice àbí nǹkan, ṣe à pé generally a máa sọ pé irú ẹni yẹn ó humble ara ẹ̀ fún òrìṣà, ẹ understand àbí bẹ́ẹ̀ kọ́ ni? Bẹ́ẹ̀ni. So but ṣe à pé ó ti ń lọ sí ìtumọ̀ ìjọsìn nìyẹn àbí? Bẹ́ẹ̀ni. Ìbọn ṣe mọ̀ pé ìtumọ̀ ìjọsìn yẹn ò tí ì pé torí pé tó máa ń pè definition gbọ́dọ̀ ní mania ní gẹ́gẹ́ bó ṣe wà ní mantic ní logic. Tẹ́ bá divine nǹkan yẹn gbọ́dọ̀ jẹ́ nǹkan, tẹ́ bá fẹ́ divine nǹkan ẹ gbọ́dọ̀ kọ́kọ́ generalize kẹ́ tó wá specialize. Bí definition ṣe máa work yẹn, ẹ máa bí nísìnyí sọ pé mo fẹ́ divine tea, màá kọ́kọ́ sọ wípé omi kan ni, mo ti generalize nìyẹn. That's how logic works. So omi kan ni, màá sọ pé màá wá specialize. Báwo ni màá ṣe specialize? Màá sọ wípé tán fi kinní kan tó dúdú sí tó ní ṣúgà, mo ti specialize ẹ̀. So bọ́n ṣe máa ń divine, definition comes with generalizing then specializing. So now tẹ́ bá ti generalize, you humble yourself, o ti lọ síbi worship yẹn, bọ̀ kò lè tí ì jẹ́ tí yóò tẹ̀ bá ti restrict. Okay, let me use the word restrict. Ẹ máa kọ́kọ́ generalize, ẹ ṣe máa wá restrict bí the definition ṣe máa work nìyẹn. So tá bá sọ pé you humble yourself for something, general nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni, ẹ humble ara yín fún nǹkan kan. So ó lè jẹ́ with any method, ó lè pé ẹ kúnlẹ̀, tẹ́ bá kúnlẹ̀ fún nǹkan ẹ humble ara yín náà ni, tẹ́ bá dọ̀bálẹ̀ fún nǹkan ẹ hàn, tẹ́ bá fún nǹkan ní nǹkan pé ó yá gbà kí n lè rí yọnu ẹ humble ara yín fún nǹkan yín náà ni. So ó wá kú kíní kan kú restriction tó bá wà ní definition yẹn, òun ni pé with the intention that nǹkan yẹn is the Lord, is the Olódùmarè. So ǹjẹ́ ó wà bẹ́ẹ̀ fún ẹni tó ń bọ Ògún? Bẹ́ẹ̀ni. Okay, ẹni tó ń bọ Ògún ní intention pé nǹkan yẹn ni Olódùmarè àbí? Ẹ mọ̀ kí mi ò bọ Ògún rí. Good point. Mà bí? Bẹ́ẹ̀ni. Ṣé kí mo wá sọ fún yín pé kò sẹ́ni kankan tó ń ṣe bẹ́ẹ̀, ṣé máa gbà? Mo máa gbà tó gbé mi ìbò Ògún mi dẹ̀ mọ́ intention tẹ́ni tó ń bọ̀ fi ń bọ̀. Thank you. So túmọ̀ sí wípé ìzídà méjì lọ̀rọ̀ yẹn pín sínsìn. Ìzídà kò yẹ sí pé nǹkan tẹ́ ń rò tó ń rin yín lára níbi tó ti bí yín tán forí àwọn bàbá yín sọlẹ̀ sí tó jẹ́ ilẹ̀ Yorùbá tẹ́ ń wò tó ń rin yín lára yẹn. So kò ń ṣe bẹ́ẹ̀ ló ṣe yẹ kẹ́ ṣe wò, torí pé kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí, nǹkan tẹ́ ń rò kọ́ lórí. One, definitely nǹkan tẹ́ ń rò tán gbìn sí yín lọ́kàn
sí ilé bàbá yín sí nǹkan tó ń ṣe táwọn bàbá yín fi kalẹ̀ nǹkan yẹn kì í ṣe kò actually rí bẹ́ẹ̀ wọ́n kàn da gbogbo ẹ̀ dábàrú mọ́ yín lójú tí kò ní ìtumọ̀ ni tàbí kẹ̀dẹ̀rẹ́ kákúfẹ̀ kan gbà wípé ibi tó pè yín sí ẹ̀ náà ẹbọ lóníkálùkù ń ṣe àtàwa o nílẹ̀ Yorùbá o àti Saudi o ẹbọ lóníkálùkù ń ṣe kí ni reason mo fi sọ pé amakúfẹ̀ kan conclude pé ẹbọ lóníkálùkù ń ṣe ni pé àwọn Saudi náà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí náà ẹ lọ sí hajj tẹ́ bá dé hajj ṣe mọ̀ wípé ẹ máa ṣe tawaf. bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe tawaf. ṣe mọ̀ pé ẹ máa kíìsì òkúta tẹ́ bá ríbi táwọn mùsùlùmí ṣe ti rí àwọn fídíòs lóríṣiríṣi táwọn mùsùlùmí ti ń jà láti débi òkúta yẹn. àjẹgí tàṣàkẹ́ náà tó ṣe ní lásìkò. good point ẹ ṣeun bọ̀dá mi so ẹ máa rí pé humble ṣéyàn humble ara ẹ̀ fún níwájú òkúta yẹn àbí wọn humble ara wọn níwájú òkúta yẹn. wọ́n humble ara wọn. wọ́n humble ara wọn because they were struggling to reach that thing. In fact mo rí kan tójú ẹ lé koko báyìí torí pé wọ́n jẹ́ kó tètè débẹ̀ tó ń ranjú mo ní èyí ṣe kí ló dé torí òkúta yìí náà so definitely wọ́n ń ṣe pẹ́pẹ́ fúru wọ́n ń try láti débi òkúta yẹn gbogbo bí oríkàlù bá ṣe lágbára mọ́ ṣùgbọ́n kí ló dé tí wọ́n fi regard àwọn yẹn as ẹlẹ́bọ torí wípé definition ẹbọ tí wọ́n gbé kalẹ̀ ó kù kíní kan tó máa fi pé wọ́n believe pé wọ́n gbà pé òkúta yẹn ni Ọlọ́run Olódùmarè àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni. so torí ẹ̀ ní o ṣe ìsítà kò jẹ́ sí pé tọ̀ kẹ wá jókòó kẹ pẹ̀dọ̀ ró fún àbí bí mo la ṣe ń wí kẹ wá mọ̀ wípé a jẹ́ sí pé mò ń ṣe àìdáṣe orílẹ̀ bàbá mi ni pẹ̀lú gbogbo nǹkan tá à ń gbé kiri yìí mò ń ṣe àìdá ni torí pé nǹkan tá a rò pé ń ṣe kò rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó ń ṣe ẹbọ actually kò sẹ́ni tó ń ṣe ẹbọ in reality àbí kó dẹ̀ jẹ́ pé gbogbo wa náà lájọ ń ṣe ẹbọ in one way or the other kó ní kálukú kan rọra fọwọ́ mú ẹbọ ìlú rẹ̀ ni ṣẹbọ tiẹ̀ kí n ṣẹbọ tèmi tó bá ti wá lẹ́bọ ti ìlú tiẹ̀ ní kí n máa ṣe ó fẹ́ kó mi lẹ́rù nìyẹn mọ̀nà káì so that is it ẹ jẹ́ kí mi dún bẹ́yẹn àbárẹ́ mi tó bá tún fẹ́ gbé wọn sókè èmi dẹ̀ tún fẹ́ lọ sùn náà at the same time gbogbo ilé ó dàárọ̀. ẹ o ó dàárọ̀ kí mi náà dúró yìí tó. ẹ ṣeun bàbá Malik. tí mo omi ọgbọ́n rẹ̀ nǹkan tí ìmọ̀ bóyá nǹkan tó ń sọ ṣẹ́mẹ̀sì ń pàtẹ́wọ́ ní àbí. so gbogbo ilé tí a bá gbọ́ gbogbo explanation bàbá Malik náà a máa understand gbogbo nǹkan tó jẹ́ ká mọ̀ because nǹkan tí àwọn tó ń ṣẹ̀sìn náà wò mọ̀ ní wípé àwọn kìrìsìtẹ́nì ti máa kọ wọ́n ní onífá èèyàn níwájú Ifá Ọlọ́run àwọn rò pa wọn à ń pè wọ́n ní Olódùmarè bọ̀ gbogbo àwọn nǹkan wọn rè náà wọn ni bọ̀ wọ́n wá ń lé wa wá. àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ní kẹ́ máa lo àwọn images pé àwọn images yẹn lẹ̀ ń bọ ṣùgbọ́n ẹ lè gbé àgbélébù sọ́rùn so àgbélébù is not image ẹ lè gbé ère Màríà kẹ́ máa kiss yẹ ṣe ti rí ibi tí wọ́n dè wá mọ́ ẹ má jẹun kọ lọ bí wa gbogbo lé ẹ ṣeun ẹ já gbé àwọn èèyàn sókè. so bàbá Abíọ́lá ẹ gbé sókè. ẹ kálẹ́ mo kí gbogbo ilé mo kàn fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ everybody gbogbo àwọn tí wọ́n gbé program yìí síta tí wọ́n fi hàn láì táwọn èèyàn mo kàn ní kí n wá dúpẹ́ ni ṣẹ́yìn nǹkan tó kàn ń dùn mí ni wípé àwọn àfáà yẹn àwọn náà rí nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ẹ wo Kwara State kí nìdí tó fi ń pa wọ́n bẹ́ẹ̀ torí pé wọ́n ti dominate ibẹ̀ yẹn torí wọ́n ti ní veto power that's why tó fi ní access láti máa pa àwọn tí yóò ṣẹ̀sìn wọn but still yet wọ́n sì máa sọ pé ẹ̀sìn mùsùlùmí nìkan ni ẹ̀sìn tí Allah gbà ẹ̀sìn mùsùlùmí nìkan ni wọ́n máa pe Allah ní Ọlọ́run wọ́n self interest la lè pélé yìí àwọn náà mọ òótọ́ yẹn bọ́ wọn ò ní sọ torí èèyàn tó lọ ilé kéwú fún more than 10 years more than 6 years tó lọ sí ilé kéwú tó wá dé tó wá padà realize pé nǹkan tó ń lọ ṣe irọ́ ni kò ní sọ fáyé pé irọ́ ni gbogbo nǹkan tó ń ṣe náà ó máa wá one way and other tó máa fi máa make owó through gbogbo kìíní yẹn àfáà tí ó lọ kéwú tó dé tó ń lọ sí kòmọ tó ń lọ síbi òkú ṣé iṣẹ́ nìyẹn ó tún máa ṣe wọn ọ̀nà tó náà máa fi rówó náà tó bá wá request nǹkan pé tó bá lè ṣe eléyìí wa máa fún eléyìí báyìí o tó bá lè support wa máa fún eléyìí báyìí wọ́n máa ṣe náà they will do it wọ́n ní gbogbo nǹkan tó ń ṣe wọ́n yìí àwọn náà mọ̀ pé gbogbo nǹkan táwọn ń support àwọn nǹkan táwọn ń ṣe yìí nǹkan burúkú ni tí ò bójú mu bọ̀ àwọn ń ṣe dìtò pé káwọn náà lè gain níbẹ̀ self interest ó dẹ̀ affect wa bọ̀ wọ́n ní lè sọ òótọ́
àwọn kan ó ti jáde wọ́n sì wọ́n máa tẹnu àbùkù bá àwọn ancestors wọn máa sọ fún wa wọ́n máa sọ fún wa pé ẹbọ là ń ṣe tí n bá wo page anybody wọn tó ní ẹlẹ́bọ lèmi ẹbọ ni mò ń ṣe ẹ̀yin tẹ́yìn sọ pé ẹ̀yin Allah lẹ̀yin sìn kí lẹ̀yin ṣe ẹ̀yin gangan ní òmùgọ̀ tẹ́yìn sin ẹbọ tẹ́yìn sin Allah tí ẹ̀ mọ̀ rí tẹ́yìn mọ̀ story ẹ̀ wọ́n ń copy story oní story kí ni ẹ̀ máa ń dùn mí ó dẹ̀ máa hurt mi ẹwà àwọn tó sì pa ní Kwara State recently bí àjẹta bánu àwọn àfáàyàn dẹ̀ ń rí gbogbo ẹ̀ Allahu Akbar làwọn kíní ẹ̀dẹ̀ ń pariwo tabadẹ̀ sọ wọn máa ní kì í ṣe àwọn mùsùlùmí àwọn kíní ni kì í ṣe àwọn mùsùlùmí àwọn wo nìyẹn. sáré bá wa round up sir. kò sí wàhálà mà ẹ ṣe mà kàn ní kí n sọ opinion tèmi ni ẹ jọ ẹ sì máa rìn láìtì wọn kẹjẹ kan mọ òótọ́ ẹ thank you. ó dáa ṣe gan àwọn náà tó bá wà lágbègbè yín náà jẹ́ kí wọ́n mọ̀ ń pa ẹ̀. nǹkan tí mo fẹ́ sáré sọ fún ẹ̀yin èèyàn wa àtẹ̀yìn àfáà tẹ̀ ń gbọ́ wa tẹ́ ti mọ̀ òótọ́ tẹ́ dẹ̀ dúró sínú Islam ṣẹ́rí ká kúrò nínú Islam existence wa ó depend on it in case tẹ́ ẹ̀ bá mọ̀ our existence fẹ́ mọ̀ kan tó ń jẹ́ existence tàbá sì fẹ́ máa gbé lórí ilẹ̀ alàyè yìí ó depend pé ká kúrò nínú ẹgbẹ́ òkùnkùn the both two religion if we did not that religion is going to consume us kò dẹ̀ sí nǹkan tí ó máa ṣẹlẹ̀ àwọn ìlú tí wọ́n ti gbà tán ti fi ẹ̀sìn consume kò sí nǹkan tó ṣẹlẹ̀ o ayé ò torí tiwọn kò torí ẹ̀ parẹ́ so àwa la máa ṣe kínní la máa jọ̀wọ́ ẹ̀sìn so fún ìyàpá àtẹmọ òótọ́ tẹ́ ẹ̀ sòótọ́ fún wọn Yorùbá ẹ rántí gbogbo àwọn nǹkan tá a ti sọ yìí because gbogbo owó tẹ́ bá kó jọ at the end of the day àwọn ọmọ tẹ́ bá fi sílẹ̀ sáyé tí àwọn Fúlàní àti àwọn Lárúbáwá tó bá wá pa wọ́n dànù so owó tẹ́ fíw pẹ́ ń kó jọ nísìnyí is of no value is of no use ìrọ̀jẹ́ àrònú àdẹ̀rántí àfihàn ilẹ̀ kò tó jíire so bàbá Abíọ́dún ẹ ṣé gan ọlá mẹ́ta bá rí àwọn ẹrú Allah náà tí wọ́n sì wà lókè so ìyàwó Allah ṣe bọ́n sì wà active ètò láyé náà dẹ̀ ti wà active so the slave of Allah ẹ jẹ́ ká ṣe hi. ẹ káàárọ̀. ẹ káàbọ̀. mo kí gbogbo wa nínú ilé aláyọ̀ yìí pé a ní dààmú inú mi kọ́kọ́ dùn pé mo tiẹ̀ wọlé ní àárọ̀ yìí náà pé mo ti ń try tipẹ́ ṣe rí nǹkan tẹ́ ń ṣe yìí tẹ́ bá mọ bí inú àwọn èèyàn ṣe dùn tó kò ti àwọn ẹrú aláyẹ náà. ọ̀dọ̀ bàbá ìtẹ̀lá yẹn ṣe bẹ́ẹ̀ wà active gidi gan. wàhálà ni wà mí. ok rẹ. àwọn ẹrú aláyẹ náà àwọn nìkan ni mo lè rí tí wọ́n lè máa against nǹkan tẹ́ ń ṣe yìí because ọlọ́nkọ́ mọ̀ọ́mọ̀ gbé àwọn èèyàn yìí dìde ìyẹn àwọn tó wà nínú bíbá ọlọ́run dìde lò wọ́n fún orílẹ̀-èdè yìí ni ó ti yé àwọn èèyàn kan ti wà sẹ́yìn tó yẹ pé wọ́n ti mọ̀ pé nǹkan yìí náà ṣe máa padà ṣẹlẹ̀ tí ọlọ́run ò bá lo ms tí ò lo olówó èkó tí ò lo àwọn àgbààgbà tó lò yìí ó sì máa ṣẹlẹ̀ torí pé kí ni gbogbo àwọn tó wà ní ilẹ̀ Yorùbá yìí náà gbogbo ọ̀nà kan lọ́mọ àlè ó ti yé àwọn òòṣà yẹn kẹ̀dẹ̀rẹ́ náà wọ́n sùn òun ló jẹ́ kí àṣírí àwọn pípù yẹn kó yètè tú wàhálà yìí o wàhálà àwọn kírísítẹ́nì ò pọ̀ tó táwọn mùsùlùmí yìí anything ikú lérí ẹ̀ṣẹ̀ anything ikú lérí ẹ̀ṣẹ̀ kí ló dé ẹ wo inú tèmi dùn ms baba ẹni bá péré yín ní bí àbí nǹkan kan òun làwọn alálẹ̀ máa lù pa o gbogbo ẹni tó bá ní okùnbí tẹ́ fẹ́ gbégbà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣí àwọn èèyàn lóye ẹni bá robi sí yín òun ni bí máa dé bá tìrantìran o ó ti yé ó ṣe rí nìyẹn o. bàbá bud mi lè pa bàdúdù tàbí burúkú ṣe ẹ má bínú ó yẹ pé. Akale karo Badrudeen. Kí lẹ pé? Badrudeen Saheed. Badrudeen kí ni ìtumọ̀ orúkọ yín yẹn? Ọ̀dọ̀ ọ̀rọ̀ ànábì náà. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Hello. It's okay, I'm going. Okay. But wọ́n bá ti join life báyìí àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ wọn kàn máa ṣépè fún mi mọ́ tí mo ṣe wọ́n kàn ṣépè fún láì tí sọ̀rọ̀ wọ́n kàn máa ṣépè fún mi. Kí ni túmọ̀ orúkọ yín sábà? Ẹ béèrè lọ́wọ́. Ṣe gbọ́ nǹkan táwa lókè sọ ṣe gbọ́ nǹkan tí mo ṣe sọ. Ẹ béèrè lọ́wọ́. Bàbá kí ló mo ní kí ni túmọ̀ ṣé wọ́n ń gbọ́ mi ṣá?
olóríire ló ń jẹ́ bẹ́ẹ̀. ok mo ní kí ni túmọ̀ orúkọ yín. Saheed olóríire olóríire ló ń jẹ́ Budur bẹ́ẹ̀. olóríire. Saheed ẹni tí ò bá kéwòn lè Saheed no eléyìí tẹ́ pé fún wa ni mò ń béèrè burú bàbùdù àbí kí lẹ pé. kí ló kọ tí tẹ́ ń borúkọ jẹ́ fún mi. mi bàjẹ́ náà mo ní kẹ́ pé fún mi. bàdùdù. ẹ̀yin lẹ rí náà àwọn yòókù yìí rí kí wọ́n ṣe. mo ní kí ni túmọ̀ ẹ̀. mo ti sọ fún yín náà. Bradodin. tẹ́ ẹ bá ti. bàbá tó láyé ó yẹ bá wọn sọ̀rọ̀. ẹ rí nǹkan kan. bàbá tó láyé ṣe wà ń bẹ̀. mo wà níbà yìí kí lẹ fẹ́ bá wa sọ. tí wọ́n bá ti wà ní káàkiri tí mo bá wà ní àárín ọ̀pọ̀ èèyàn tó bá ń ṣe prógámù yìí fáwọn èèyàn pé prógámù kan ń lọ ní títọ́ kí o wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ yìí pé ká padà wá sílé báyìí but most àwọn èèyàn wọ́n máa ń sọ kíní kan òun yẹn mo fẹ́ kẹ́ clarify ní orí péjì lẹ́ni inú mi máa dùn tẹ́ bá lè ṣe kíní yẹn because tí n bá ń sọ̀rọ̀ prógámù yìí pé ètò yìí dẹ̀ wà okay pé bó ti ń sọ yìí kí kálukú lè sense pé òótọ́ ni ohun tẹ́ ń sọ yìí náà but àwọn kan máa sọ pé ohun tẹ́ ń ṣe yìí ṣe náà nítorí pé ẹ fẹ́ràn àwọn Yorùbá tàbí kọ́lá tó ti sọ̀rọ̀ ẹ léni mi tí mo jókòó léni mo fògún búra the same time yẹn sọ náà nìyẹn ẹ̀wọ̀n kíkà fi wo bí Sunday Igboho ń sìn sẹ́wọ̀n kígbà tó dìde ti ń pariwo pé ilẹ̀ wa ní ilẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ gbalẹ̀ wa wọ́n fẹ́ ṣe kinní kan àdéhùn dìde wá parí pé àṣì ohun tó máa jẹ ló ń wá ń sìn yọ padà kílẹ̀ pé àṣì kò fẹ́ràn Yorùbá àpò ara ẹ̀ ní ló ń jà fún gbà yẹn ó wá ti padà kílẹ̀ pé ohun tó jẹ ló ń wá báyìí. arákùnrin hello. Ibo lẹ ń lọ gangan kílẹ̀ fẹ́ sọ. ẹ̀hẹ́n tí mo lọ ilé ṣẹ́rí ohun tí òun ṣe yẹn làwọn ẹnìbọ̀dì àwọn tí máa ń sọ̀rọ̀ prógámù yìí pé prógámù yìí wà òkè ẹnìbọ̀dì máa tó kéré gbẹ́nu ẹ sọ́wọ́n jà prógámù ló wà òkè ohun tí ogun wọn ẹ mọ́ tó kéré jọ ẹ ohun tí wọ́n jẹ́ ń bẹ̀ ní mo mọ̀ sí prógámù yìí wọ́n kẹ̀ fi sọ rí pé àwọn fi ń ṣe prógámù yìí nítorí pé àwọn òkè ọmọ Yorùbá wá lé ni wọ́n fẹ́ kẹ́ bí akẹ́ fògùn yín búra àbí bí ṣẹ́gun yín àbí èṣù yín kẹ́ fi búra fún gbogbo yẹn níbi prógámù yìí kó kílẹ̀ tó gba ayé ìpè àwọn tẹ̀yìn ṣe yìí o kódà débi pé ẹ lè sọ pé owó tẹ máa ń gé níbẹ̀ ẹ̀yin lè máa fún àwọn tí ò níyà irú Àkànbí Ọlọ́ba ń sìn ní tí wọ́n fẹ́ sọ dé gún ọ̀rọ̀ pé a máa ń gbọ́. hello àfà ọ̀rọ̀ yín ò tó oyè mẹ́rin mo fẹ́ kọ́ kí ààrẹ lórí péjì ni mo fẹ́ sí. ẹ máa gbọ́ ètò láyé ẹja ẹni yìí bọ́ náà. ìgbà tí màá sọ pé prógámù yìí pé bẹ́ẹ̀ ti ń bú àti ìdí máa bá tè ẹni kan jáde bọ́. mo ń gbọ́ ẹ́ sà. mo ti padà sílé. bàbá ìtìláyé o ṣé mo lè dá wọn lóhùn díẹ̀. mo ti padà sílé báyìí. bàbá ìtìláyé bàdùdì ò tọ̀nà. mo ń gbọ́ yín. so nípa nǹkan tí mo mọ̀ pé bí ẹ ṣe sọ̀rọ̀ mo mọ sáìdì tẹ̀ tí ń bọ̀ mo dẹ̀ mọ̀ pé wá gaslight ni but níwà gaslight ṣe ti yé yín so ẹ mute mic yín ọ̀sẹ̀ yẹn kò. ṣẹ́rí problem tí a ní ta dẹ̀ ń try láti solve nísìnyí wípé a ní this what they call saviour concept like someone particular people they are coming to save us. Hold on, when you were talking everybody was mute so mute and let me talk because ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń gbọ́ other people are here to learn too. So a ní saviour mentality okay someone somewhere is coming to save you. Bàbá tẹ dárúkọ yẹn àwọn ìgbésẹ̀ tó ti gbé nílẹ̀ kóòtù òjire bàbá ńlá kú bàbá ẹ ìwọ tó wá béèrè ọ̀rọ̀ yẹn kò tí ì gbé ńlẹ̀ wa àwọn èèyàn tó wà lára ẹ̀ tí ẹ̀mí wọn ti ìṣẹ̀lẹ̀ yẹn bọ́ sí bàbá ńlá kú ìran bàbá ẹ wọn ti ṣe kí ni. hold on and listen so nǹkan tí bàbá yẹn ti ṣe fúnlẹ̀ kóòtù òjire. Hold on, now when you were talking, everybody were listening to you. So you listen and take your change. What you hear? Mute. Mute. So, nǹkan tí bàbá yẹn ti ṣe sílẹ̀ kóòtù òjire. I repeat, bàbá ńlá bàbá ẹ̀ go and check, go back home, ask them. Kí ni wọ́n ti contribute sílẹ̀ kóòtù òjire? So, nǹkan tí bàbá yẹn ti ṣe sílẹ̀ kóòtù òjire. Go back home and ask them question. Bàbá ńlá bàbá ti tọ̀dọ̀ ẹ. They have not done any. Now, let's go back to ètò tá à ń ṣe níbí báyìí. Bàbá ètò láyé, ẹ lè continue láti bẹ̀.
wọ́n fi ní tá à ń ṣe ń bí ṣóun ló máa sọ̀rọ̀ ṣó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ní àbí ó fẹ́ tó lẹ̀. òun máa sọ̀rọ̀ lórí òun máa sọ̀rọ̀ lórí. bóyá ẹ jọ ẹ bá mi ẹ gbé mi síbi screen ẹjọ ká gbé kúrò àǹjáre fílẹ̀. bọ̀ ẹ jẹ́ kí àwọn bá tó dààmú ilé yìí Sunday Igboho ló lé wọn kó lábúlé tán ti ń kó tán ti ń ṣe kidnapping. bọ̀ ọ̀dẹ̀ lẹ́ni tó bá mi sọ̀rọ̀ tó ọ̀dẹ̀ nìyẹn náà. wóbi akakurani. ok láì lọ́pọ̀lọ́. akakurani ẹ̀ àti bá tó yà. hello ìbéèrè tí mo fẹ́ bí ẹni pé kí ló dé tí Islam jẹ́ ẹ̀sìn bandit. àínú làákà ìtọ́dọ̀ ti yín nìyẹn náà kì í sọ̀dọ̀ ti wà. kí ni ìtumọ̀ Islam. kí ni ìtumọ̀ Islam. ẹ̀sìn àlàáfíà ni. kí ni ìtumọ̀ Islam. ẹ̀sìn àlàáfíà ni. àlàáfíà. ta ló sọ fún ẹ pé àlàáfíà ni ìtumọ̀ Islam. tó lọ lè jẹ́ kí o ṣá. mi kí o máa gbọ́ wá sí i. máa ń gbọ́ wá sí ni ìtumọ̀ Islam òun ni nǹkan pè ní Islam òun ni surrender tí ó yẹ surrender ní Islam kì í ṣàlàáfíà ṣàlàáfíà nǹkan ní Islam bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ṣé lọ́dọ̀ tí yín àbí lọ́dọ̀ tí wa ẹ̀yin máa ṣàlàyé ni o. No, according to many of Islam surrender ni kì í ṣe peace. ìwọ fún rẹ tó bá wo Islam ibo ni peace gbà wọ Islam. mo gbọ́ yín mo gbà ń pé surrender ni bọ̀ fọ́lọ́hun ni kì í ṣe fẹ́ anybody ká surrender ayé wa fún Ọlọ́hun ni kì í ṣe fẹ́ anybody. ok tó bá wá ń sọ̀rọ̀ the word to surrender oye I surrender myself. okay. surrender yẹn wà lọ́ndà o fẹ́ o kọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ o fẹ́ o fẹ́ o you need to surrender. ìyẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ẹ dúró surrender yẹn ẹ má rò pé o fẹ́ o kọ̀ nìkan o nǹkan tí mo ṣe wà ní sìn tí wọ́n á sùn pé mo fẹ́ gba ti fá báyìí kì í ṣe pé bí ayé fọ́ọ̀sì mi mo lè wókè mo surrender láti jẹ́ pé mo fẹ́ mọ bọ ògùn àbí mo fẹ́ sí kíní kan tẹ́nì kẹ́kẹ́ mo fọ́ọ̀sì mi kì í ṣe pé bí ayé tó gbé mọ́ sí mi lẹ́nu àbí bí ayé báyìí surrender mi ní dẹ́ wà lọ́yẹ́ pé bí káwọn sùn káwọn lè lọ jalè ńsìn kọ́ àwọn ọlọ́pàá tẹ̀ wọ́n mo lè surrender pé kọ́ má fi pa wọn ìyẹn yàtọ̀ ó wà lérí bí kankan bá ti ṣẹlẹ̀. àwọn ẹni tí ò bá ṣe tàlà kí ni Allah ní kẹsẹ̀ fún. sẹ́ráyà yìí ẹnìkan ti tu náà àfáàkẹ́ tu ìmọ̀ tẹ́ padà sí fún àfáà ẹ̀ńjọ́ ìmọ̀ fọ́lọ̀ yín ọ̀dà pé fún omi tiẹ̀ padà kú ni àfáà ti tu ó ti sàrẹ́ ògbẹ́ fún yín náà ẹ̀kẹ́ máa dà á làmú ni. ẹni tí ò bá ṣe tàlà muslim tó jẹ́ kí la. wọ́n dẹ̀ láì bó ti tu ẹ̀kẹ́ ń dà á làmú ni. ẹni tí lọ́wọ́ tiẹ̀ brọ́dà mi ẹni tí ò bá ṣe tàlà tí ò ṣe mùsùlùmí kí náà ní kẹ́ ṣe fún. wọ́n ní ká pa á nì. ok kí ló wá dé tó wá sọ pé ẹ̀sìn yín ò kì í ṣe ẹ̀sìn kidnapping. ẹni sọ̀rọ̀ kì í ṣe ẹ̀sìn apààyàn. ohun tó jẹ́ kí n sọ ohun tí mo sọ fún yín ni pé kọ̀tálà. ẹ má sọ English kì í nìyẹn. kọ̀tálà tí ìyẹn mí bẹ̀ yẹn kì í ṣe ọ̀dà ń sìn lẹ́sìn wà kẹ́mi ṣé gbàtà kẹ́mi ọlọ́ba tó wà ní Ṣakí ǹjẹ́ ọlọ́. àbá yìí fi Àkànbí ọlọ́ba lẹ́wọ̀n sí ẹni tí ò ṣe sí wọn ní kẹ́ pa bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. kó bọ́ sí comment section cause òkè ń bí yìí ó wà fún àwọn very very intelligent people tó ń dẹ̀ wà focus so tó bá mọ̀ pé ò lè wà focus kó dẹ̀ sọ̀rọ̀ nípa nǹkan tẹ́ ẹ̀ ń sọ maybe you should drop and let intelligent afa come up and be in comment section and power tapping and sharing the program okay. now ẹ tan mic yín ẹ dáhùn béèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ yín ẹ má dárúkọ anybody. kí ni Islam sọ pé kẹ́ ẹ ṣe fẹ́ni tí ó bá ti ṣe Islam. dáhùn wọn ṣe wà ń bẹ̀. mo ti sọ náà bọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé àlàyé wà lórí ẹ̀ náà àlàyé wà lórí pé. ó yá ṣàlàyé pé màgbọ́ níṣòro ó yá ṣàlàyé lórí pé wọ́n ní kẹ́ pa ẹ̀. ok àlàyé tó fẹ́ ṣe fún yìí ká fi bílẹ̀ Yorùbá ṣe wà nígbà kan ẹ farabalẹ̀ fún mi. wobi ẹ ló pẹ̀lẹ́. bàbá ètò láyé àfa òní Kùránì máa dá sí. ọlá àríwájú ẹ pé kí lè fẹ́ bá a sọ. ẹ wo èmi àkọlé program alẹ́ ìlú nìkan rẹ̀ sọ̀rọ̀ nìyẹn gẹ́gẹ́ ni pé àwọn nǹkan tẹ́tẹ́ bí ń ṣe program yìí o lèmi máa ń gbádùn bí àwọn point kẹ lákọlé pé nǹkan báyìí la fẹ́ sọ nípa Islam ẹ̀sìn àwọn Arab ni cultural àti tiwọn nìyẹn
reason tèmi gan fi support ẹ̀ finally ni pé tẹ́ bá wo ẹni tó bá ń follow Very Dark Man èèyàn kan accuse ẹ̀ lórí pé ó lọ sódò ó ń perform traditional rule so ó wá sọ̀rọ̀ against ẹni ó clarify rẹ̀ gidi gan. So ó jẹ́ kán mọ̀ pé Christianity gan. ẹ bá Òtòláyé yẹn mú Òtòláyé ní nẹ́tíwọ̀kì wọn àáfà àṣẹ wà ń bẹ̀ ẹ tán máìkì padà àáfà ẹ má bínú ẹjọ́ Òtòláyé kí ló ṣe nẹ́tíwọ̀kì yẹn Òtòláyé ẹ padà wá sókè ìmọ̀já yín bọ́ Òtòláyé ẹ padà wá sókè ìmọ̀já yín bọ́ ẹ padà wá sókè nẹ́tíwọ̀kì ẹ kí ló dùbọ̀ áàpù tó wà lórí fóònù yìí Òtòláyé àáfà ẹ gbóhùn sókè padà ẹ tán máìkì yín. Ọláníwájú ló sọ̀rọ̀. Ọláníwájú ló ń sọ̀rọ̀ ok má bínú ẹjọ́ Ọláníwájú ẹ gbóhùn sókè ẹ ṣe. So lórí nǹkan tí mò ń sọ nípa ni pé máa yẹn accuse Very Dark Man pé kọ́ máa tẹ̀lé mọ́ nǹkan ó ń ṣe èèyàn gidi ó ń ṣe bọ́ ó ń ṣe gbá ó dẹ̀ reply nìyẹn by pé tí ẹ bá lọ wo Islam traditional àwọn Saudi Muslim ni ó ní Christianity traditional àwọn Jerusalem ni so tóun bá pàfọ́ọ̀mù nǹkan ìdílé òun kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ òun ò dẹ̀ pé anybody sí kọ́ máa wò yẹn so definitely kíní yìí ó clear gan àwọn kan náà kàn fẹ́ máa kó orí ọ̀pọ̀ wa pé ká máa lọ sójú kan náà which is not good so ọlá àkọlé ìgògò ló yẹ kémi wá sókè because àwọn tó wà ń bí more than 1,000 people ẹlòmíì gan kò mọ̀ nípa bí kíní yẹn ṣe rí ó kàn ń tẹ̀lé ọ̀rọ̀ ẹnu ni so simple. ṣe ń bọ́dà wa láríwájú àfà oníkùránì ṣe wà ń bẹ̀. àfà mo wà ń bẹ̀ sísè. àfà oníkùránì ẹ̀rọ ìkàbọ̀ ẹ̀kú ètò náà. mo wọlé sí orí prógrámù yẹn lẹ́ẹ̀kan náà tẹ́lẹ̀ so but kẹwàá lè bá a mọ̀ pé nǹkan tí a sọ lẹ́ẹ̀kan yẹn mi náà ń ṣiṣẹ́ lé lórí even láti gbà tí mo ti drop yẹn mo tún wo àwọn kankan so based on àyà kan tá a sọ̀rọ̀ lé lórí verse kan tẹ fún mi tẹ ní pé àwọn ní kí ìyàwó ànábì àti àwọn tán jẹ́ obìnrin mùmínì pé kan bojú bákan kan yẹn pé nígbà tí mo ń sọ̀rọ̀ yẹn lọ brother kan wà tí wọ́n wà nílé pẹ̀lú àtàn ní bóyá mo fẹ́ contradict láàrin yẹn ibẹ̀ yẹn gangan náà ló jẹ́ kí n fẹ́ wọlé padà pé there is no kàn ṣe pé contradiction kankan wáyé níbẹ̀ o mo fẹ́ ibi tí mo wá fẹ́ clarify ni pé ìgbà tá à ń sọ̀rọ̀ lọ́lẹ́ kan ṣe mọ̀ pé tí nǹkan bí gbogbo àwọn tán jẹ́ ọ̀jọ̀gbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ bọ́n ṣe kálukú máa mú ìtumọ̀ tiẹ̀ wá now nínú research tí mo tún wò ibi yudnina alayhinna min jalabibihinna tí tá a sọ lẹ́ẹ̀kan yẹn ṣẹ́rí mo kàn yẹn ní ibi tí mo kàn fẹ́ sọ̀rọ̀ lé lórí náà nìyẹn jilbaba yẹn ni mo kàn fẹ́ clarify ṣẹ́rí nǹkan tó bá pè ní jilbab àwọn aṣọ tó balẹ̀ ni ṣàwọn pé mi náà mímí ni mo wálẹ̀ kan tí mo sọ pé nígbà tá à ń sọ pé wọ́n ní kan bojú but that jilbaba yẹn aṣọ tó balẹ̀ bí aṣọ tó kàn bo ara délẹ̀ ni tó bá jásí pé ẹ̀yin ń wò pé bóyá kan bo ojú yẹn finally ni no wọ́n aṣọ jilbaba ó máa délẹ̀ ni kò dẹ̀ ní sí face yẹn wọ́n máa exclude face ojú máa show then ọwọ́ tó máa fi mú nǹkan náà ó máa show náà. àfà torí àkókò. bàbá Ìtòláyé ẹ má bínú o èmi feel pé a ti yanjú ọ̀rọ̀ yẹn so kọ́ máa kàn tó dára padà sẹ́yìn aṣọ ogun tó kọ gbòdò mo tẹ̀ fẹ́ gbé Quran 33-37 fún wọn lítírọ̀ súlẹ̀ ó yẹ bá wọn sọ̀rọ̀ lítírọ̀ súlẹ̀ àti ìgbàyàwó ọmọ. mo ní interest lórí ẹ jẹ́ ká àdírẹ́sì tọ́pìkì yìí Islam àti Arab culture and then àfà mo dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí bàbá mi ṣe sọ lẹ́kàn pé you are very sound èmi tẹ̀lé fẹ́ bá sọ̀rọ̀ yìí náà olódo lèmi o wọn á fẹ́ kájọ wọnú ẹ̀ gan kí ni Islam kí ni Arab culture báwo làwọn lárúbáwá ṣe ń lò gbésí ayé àgàgà lórí ẹ̀sìn wọn tí wọ́n ń ṣe spirituality wọn kí Muhammad tó dé so ta ló ní Allah gbólóhùn Allah yẹn bó ló ti ń bọ̀ ta ló fún wọn so kó tó di pé Muhammad wá pè é ní supreme ṣé Muhammad ló mú wa ní àbí báwo ló yẹ jẹ́ ẹ ṣàlàyé ẹ̀kọ́tọ̀ Arab kẹwàá ṣàlàyé ẹ̀sìn lárúbáwá fún wa kábẹ́rẹ́. èdè ti wà tá nàbí tó dé ṣe pé language ní general language tí gbogbo wọn ń sọ nìyẹn even Arab tá ń wò yẹn they have
broken Arab wà and the original one wà. So broken one yẹn sì gbogbo wọn làwọn náà gbọ́ gbogbo táwọn bá ti lè bí ọmọ because broken Arabic language yẹn ni gbogbo wọn sọ. Káwọn náà tó lè kọ́ ìta ń pè ní fusha tó jẹ́ ti original one yẹn àwọn náà máa lọ sí school ẹ̀ àwọn máa lọ kọ́ ni. So but èdè yẹn Allah yẹn ó dàbí broken English and the normal English tá à ń sọ ẹni pé àwọn kankan wà tó máa jọra wọn bẹ́ẹ̀ náà ni àwọn náà ṣe ní èyí tó jẹ́ broken and original one. So kẹ́lìmọ̀ Allah yẹn náà ni wọ́n ń lò fún ọlọ́run tá ànábì tí kò tó di pé tá ànábì náà lè kí sí pé ànábì ló wá mú kẹ́lìmọ̀ Allah yẹn wá. So nǹkan tí mo lè sọ ní aspect bẹ́ẹ̀ ni. So ibi tẹ́lẹ̀ ti béèrè pé ta ni Allah yẹn, Allah ni àwa gbà pé òun ló dá wa, or let me say I myself particularly èmi gbà pé òun ló dá mi because I can't necessarily sọ pé mo bára mi láyé ṣé mo kàn déédéé dé ni bẹ́ẹ̀ ẹnìkan ló ń darí kinní yẹn, ẹnìkan ló mọ bí mo ṣe wá sáyé. Allah ti wà kó tó di pé Islam dé, kó tó di pé Muhammad dáàrin wọn ó Muslim wá bí. Alright, àwọn tí wọ́n dẹ̀ ń lo Allah yẹn they are not Muslim. Bẹ́ẹ̀ni. Àbí? Alright. Bẹ́ẹ̀ni. So Allah tí wọ́n ń bọ yẹn tí wọ́n mọ̀ yẹn láàrin wọn yẹn ǹjẹ́ kí ni concept wọn ibo náà ti rí gbólóhùn Allah yẹn, do you know it? Tẹ́ ẹ bá mọ̀ kò nítumọ̀. The origin of àwa èèyàn ṣe mọ̀ pé orúkọ tọ́lọ́run ń jẹ́ orúkọ tí Allah ń jẹ́ ó dàbí let me can just say nbó làwa ti rí ọlọ́run nbó la ti derive orúkọ yẹn jáde èyí táwa Yorùbá táwa. nínú èdè Yorùbá lọ́lọ́. The same thing goes to them náà nínú èdè wọn ni Allah, I've said it before náà mo ní nínú èdè wọn làwọn náà ti derive orúkọ yẹn jáde. Ok, èmi àwa sọ fún yín pé Allah kò jáde nínú èdè Lárúbáwá wọ́n yà wọ́n ni. Allah ń bọ̀ láti Ugaric dénú Proto-Semitic dénú Semitic dénú Hebrew láti inú Hebrew ló dénú Arab. Tán bá ń sọ pé gbólóhùn Eloha àbí Allah tán bá ní Allah ALAH Allah yẹn Hebrew ló ní, Eloha yẹn òun ní Semitic language. Eloha òun sọ̀rọ̀ nípa the combination of gods. Oye, so nígbà tí wọ́n pe ṣègìdì kan ní El, òun ló bí Báàlì ló bí Yahweh ló bí a lot of ṣègìdì. El yẹn ara ẹ̀ ló appear sí gbogbo tí ń jẹ́ náà God ní gbogbo area lọ́dọ̀ wọn bẹ́ẹ̀. Oye, torí pé wọ́n lè yí El yẹn sí AL yẹn ló di Márífà. Oye báyẹn ló di the word of the lọ́dọ̀ àwọn Lárúbáwá. Òun náà wá sọ di Allah. Tẹ́ bá wò tún mọ Allah wọ́n á sọ fún yín pé the combination of all gods with their supreme. Oye mẹ́yìn ìyẹn ni ẹlẹ́gbẹ́ kan. Èyí tó wá jẹ́lẹ̀ kejì òun náà ni pé ǹjẹ́ yín mọ̀ wípé gbogbo tí ń jẹ́ra tíátìsì tí ẹ̀yin ń rò pé bóyá kíní kan ẹ̀sìn ló mú wá àṣà àti ṣe Lárúbáwá ni ìyẹn hajj. Ṣé wọ́n ti ń ṣe hajj ká Nábì tó dé? Hajj wọ́n ti ń ṣe hajj but bí àṣebí the origin of pé wọ́n ń ṣe hajj orí Ànábì Ibrahim alayhi salam òun ni ọ̀rọ̀ hajj kò hajj ló ti ṣẹlẹ̀ gbogbo àwọn orí ìtani Ànábì Ibrahim alayhi salam bẹ́ẹ̀. Ànábì Ibrahim yẹn èdè wo ló ń sọ? Ibo la rán sí gangan, ibo ló ti jíṣẹ́? mo lè má mọ ìtàn èdè bẹ́ẹ̀ mi ẹ̀dẹ̀ kí n touch part ibi tí mi ò bá mọ̀. Okay. But let me pick from this. Ìdí tèmi fi gbà pé hajj kì í ṣe pé nǹkan tá a fọ́ọ̀mù fúnra wa ni. There is a verse in the Holy Quran. But brother kan sọ bí nígbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní àwọn ògbà pé. Ṣé kí sáré ka bíbá yìí kí wá gbé ti Ibrahim náà wá? Kí ni Allah ó yá ẹ bá kà pé kí ni Allah ní pre-Islamic. So a béèrè pé ṣé Allah ṣé wọ́n worship ẹ̀ kó tó di wípé Rasulullah dá Islam sílẹ̀. Ó ní yes, Allah is a deity referred by the name was worship before Islam. Ó ní bẹ́ẹ̀ ni Allah tàbí ṣìgìdì tí à ń sọ nípa pé ó jẹ́ Allah pé wọ́n máa ń sìn kí Islam tó bẹ̀rẹ̀ in the pre-Islamic Arabian ní kó tó di wípé Islam dé. Ṣe mọ̀ pé Islam ní ìgbà kan tí wọ́n pè ní Jahiliya. Allah was recognized as higher or supreme God. Wọ́n ní wọ́n rí Allah gẹ́gẹ́ bí eléyìí tó ga jù ní gbogbo àwọn ṣìgìdì yẹn. Even with the political context níbi pé àwọn tó máa ń jọ́sìn tó ń gbà fún gbogbo nǹkan tó pọ̀. While other deities of goddess were also worshipped, Allah is seen as a supreme deity. Wọ́n ní pẹ̀lú pé wọ́n ń jọ́sìn fún àwọn nǹkan míì o, wọ́n rí Allah wípé Allah òun ló ga jù
nínú gbogbo wọn. ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn jẹ́ gbà á bẹ́ẹ̀ pé bó ṣe rí nìyẹn. ìgbà bí wọ́n ṣe sọ yẹn. ok ẹ gbà á ní. ṣe mọ̀ pé wọ́n kà á nínú ibì kan ni. so bí ẹnìyẹn ṣe rí sí definition tó ń fún lẹ́yìn ni wọ́n kà yẹn. ok ìwé tẹ́yìn gbé dání ìyẹn ǹjẹ́ mọ̀ pé èèyàn náà ló kọ. èèyàn ló kọ but ẹnìkan ló ṣàsọ kalẹ̀ ṣùgbọ́n àwọn kan ni wọ́n kọ báyìí. ẹni sùúrù ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn ló kọ. àwọn èèyàn ló kọ ṣùgbọ́n àwọn èèyàn ló print ẹ̀ but ẹnìkan ló sọ kalẹ̀. mọ̀ ẹni sùúrù ṣé ẹ mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa Quran ǹjẹ́ mọ̀ báwo ni Quran ṣe sọ kalẹ̀ fànàbí. ó sọ kalẹ̀ mọ̀ bóyá bí tèmi fẹ́ sọ lọ lẹ́yìn fẹ́ sọ lọ bóyá kẹ́ ẹ sọ. tó wà nínú Kùránì wípé Ànábì fojú kan Jùbìrìlù nínú ayé ń bí. àyà tó wà nínú Al-Qur'an lórí yẹn fakana qaba qawsayni aw adna wa laqad ra'ahu nazlatan ukhra. ok ẹtú káwọn èèyàn gbọ́. ìyẹn gbé wá pé ó rí ẹ jẹ́ kí n má wulẹ̀ kí n má rọ àyà yẹn kí n má lọ rọ yọrọ. pé ó rí àbí wọ́n sún mọ́ra wọn. mo ń bọ̀ inú Suratul Najm nìyẹn ma dalla sahibukum wa ma dalla. yàwá ẹ bá wa ka tànàbí Ibrahim yẹn ṣó exist nínú ayé. ok ìgbà tí a béèrè lọ́wọ́ Suratul Google pé ṣé Ibrahim tí àwọn mùsùlùmí máa ń claim pé ó kọ́ Kaaba gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé Ibrahim kò kí ń ṣe ọmọ lárúbáwá àwọn mùsùlùmí wọn dẹ̀ lè claim ẹ̀ pé ọmọ lárúbáwá ni so ó ní no there is no historical or archaeological evidence that Ibrahim built the Mecca wọ́n ní kò sí ọ̀rọ̀ àbí ìtàn tó fìdí rinlẹ̀ àbí àwọn ẹ̀rí àrídájú tí a lè fìdí ẹ̀ rinlẹ̀ wípé Ibrahim ó kọ́ Kaaba. Only the claim that Abraham built the Kaaba is primarily found within the Islamic tradition. Wọ́n ní wípé ọ̀rọ̀ tí àwọn mùsùlùmí tí wọ́n ń fà mọ́ ara wọn ṣe mọ̀ kán máa tanná wẹ́bí wípé ibi tá a lè ti rí first ibi tá a máa kọ́kọ́ ti rí ní ìwé Kùránì. Only specific in the Quran and related Islamic texts. However, wọ́n ní wípé àwọn ibi tá a máa ti rí ọ̀rọ̀ yẹn ní àwọn ìwé mùsùlùmí. Ó ní there are lack of collaboration evidence from other historical sources, including the Bible, which details how Lamb lived and traveled, but may not mention a present to connection to Mecca. Wọ́n ní ìwé tó ti kọ́kọ́ wá síwájú Kùránì èyí tí wọ́n ń pè ní Bíbélì. Wọ́n ní wípé ìyẹn sọ̀rọ̀ nípa Ábúráhámù àti ìgbésí ilé ayé ẹ̀ pé ó máa ń travel ṣùgbọ́n nínú Bíbélì àwọn ò sọ wípé Ábúráhámù ó dé ibì kankan tí wọ́n ń pè ní Mecca ṣùgbọ́n nígbà tí Rasulullah dé Rasulullah tanná wẹ́bí lọ́dọ̀ Ábúráhámù ó ní Ábúráhámù ó lè bí òun náà. ẹ ṣeun ẹ wá bá wa béèrè wípé was Hajj is only for Mecca in pre-Islamic Arab. Was Hajj is only for Mecca in pre-Islamic Arab. Ṣé Mecca nìkan náà ti ń ṣe Hajj nígbà tí ó ti Islam tó dé? So brother mi ṣe ń gbọ́ àfáwà ní ìtẹ̀síwájú now káwá wo nísìn pé ǹjẹ́ nǹkan kan wà tó ṣe pé Muhammad mú wá gẹ́gẹ́ bí prophet nínú gbogbo Quran verse tó display ní bá nàbì ṣe gba Quran náà ni pé Jùbìrìlù ń sọ kalẹ̀ sínú ọkàn nàbì ṣé ẹ ti kà tẹ́lẹ̀? No. ẹ ti kà tẹ́lẹ̀ good now nígbà tí ó ṣe pé Jùbìrìlù ń sọ kalẹ̀ sínú ọkàn nàbì ni which is true ọkàn nàbì ni kìíní yẹn fi ń sọ kalẹ̀ àbí true ọkàn nàbì là ń sọ kalẹ̀ sí good ẹ máa wá wo mo fẹ́ ká wo. ṣé ká sáré gbé bí sókè ni. mo ń bọ̀ mà ẹ jẹ́ ká wo nǹkan kan àáfà ájì tẹ̀yìn ń pọ́n lé táwa ń sọ pé ànábì Ibrahim kan òun ló wá bẹ́ẹ̀ ọmọ kan sẹ̀yìn ẹsẹ̀ di jígà lójú omi Zemzem gbà káwó kan ṣe mọ̀ pé bí kàrámọ̀ yẹn ṣe pọ̀ tó kò yẹ ká rí irú ẹ̀ kò yẹ ká rí irú ájì mọ́ nínú ilẹ̀ Mọ́kà èyí tó bá jáṣà àti ṣe èèyàn lẹ máa rí káàkiri lẹ́ẹ̀rí lọ́tún lẹ́ẹ̀rí sósì lẹ́ẹ̀rí níwájú lẹ́ẹ̀rí lẹ́yìn òye báyìí káwá lè mọ̀ bóyá ṣáà ti ṣe lárúbáwá ní hajj àti ká lè mọ̀ gbogbo ibi tá ànábì Ibrahim ti kọ́lé káàkiri so ẹ bá gbé sókè mà kí ló wí. ok wọ́n ní ìgbà tá a béèrè pé ṣé Mecca nìkan ni wọ́n ti máa ń lọ sí hajj wọ́n ní the hajj was not exclusive performed in Mecca during the pre-Islamic period wọ́n ní pé kì í ṣe ilẹ̀ Mecca nìkan ni wọ́n ti máa ń ṣe nǹkan tí wọ́n ń pè ní hajj through the pilgrimage to
to the Kaaba in Mecca was a major well-known ritual for the Quraysh. Wọ́n ní wípé kí a lọ máa tawaf ká máa tẹnubọ òkúta gbogbo nǹkan tí wọ́n máa ń ṣe ní hajj yẹn wípé ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìṣàlèpé ní ìrúbọ àbí ètùtù nǹkan tí àwọn Quraysh máa ń ṣe. And surrounding tribe pre-Islamic Arab was a region with a divine pygmy ritual, and many tribes and their own local shrine had of sacred area order. So wọ́n ní wípé like kọ́ máa ṣe hajj kò ń ṣe àwọn lárúbáwá nìkan ló máa ń ṣe, àwọn ìran míì náà ti máa ń ṣe tó máa fi ń ṣe nǹkan àwọn. gẹ́gẹ́ bí àṣà àti ṣe wọn.